láti kékeré wọ́n bí ilẹ̀ sínú ẹ̀jẹ̀ báyìí tó máa gbé báyìí gẹ́gẹ́ bí ọmọ kókó òjìnà gbé jáde. Jimmy, mo pè é kókò mo pè é bàbá àwa mi lé gbogbo nǹkan báyìí ló máa bèrè àtúwọ̀ nǹkan sí òun bèrè owó oúnjẹ lọ́wọ́ mi. mo ṣàkọ́kọ́ mo lulẹ̀ mo ṣe kejì mo lulẹ̀ mo ṣe kẹta ìwọ lọ́kàn. mo wá yarí fún dop kan pé èmi ló kàn ló wá ní èmi ló kàn ló tọ́. nígbà tá a bẹ̀rẹ̀ bá ọ̀rọ̀ gẹ̀ẹ́sẹ̀ ìgbẹ́ sí ẹni fámìlì lẹ́jọ́ jẹ́. tẹ́bọ̀ tọ́bọ̀ pé mo kọ́ mọ̀ lẹ́bí mi káàkiri àbí mo tọ́bọ̀ pé bí mo lè mi. ṣùgbọ́n tọ́rọ̀ bá rí báyìí ó dà pé ẹ jẹ́ kí àwọn psychiatric officers kí wọ́n intervene lórí ọ̀rọ̀ yìí o. òun sùn lẹ́nu iṣẹ́. ṣùgbọ́n ní bí òkè sùn ní o. tí o bá ṣe pé mo expert bá ti fi gbà ẹ̀ kó dẹ́ síta fóònù lò seven five tó ní mo wá kiri láti dé last week ó jẹ́ kí n máa ọ̀sùn fèrè. láàárọ̀ lẹ́bí ọtí síwájú lẹ́ mú. ẹ dákun torí Ọlọ́run ṣé lọ́dẹ ni ká máa fi ìmọ̀ tí ọrùn etí ìmọ̀. ẹ rántí ẹja tó àmàlà alákẹ́ ní gbogbo ìgbà bàbá. Ọlọ́run o èyí máa fẹ́ da alátẹnujẹ. fọ́ọ̀jì wọ́n ni ìdí náà bí rìtú ọ̀bì tí mọ̀rọ̀pá ti lọ tẹ̀wọ̀n ni ẹ ti lọ jẹ́. àlówó yẹn ò pọ̀ mọ́ tó ẹ̀. kábítà. àwọn tó wà ń bẹ̀ bóyá wọ́n ti lọ rojọ́ mọ́ wa lẹ́sẹ̀ ẹ̀já ti máa lọ báyìí wọ́n ń tó wa mo ṣe receive call yẹn tán sí i ni o. ẹ wẹ́lí ẹ sọ fún mi pé nítorí obìnrin ẹ fẹ́ ká lọ station. gbogbo nǹkan burúkú tó bá tẹ̀lé nínú ilé ìwọ ló ṣe. wọ́n fi lóde ẹ̀.